Aláròyé máa wí o. aláwàdà akọ́nìjọba àwọn Tinubu yìí o, àwàdà yín le gan-an ni. lọ́sẹ̀ tó kọjá yìí láàrẹ orílẹ̀-èdè yìí fọwọ́ síwèé ètò tuntun kan, ètò tí ó múṣẹ́ ìlera dára sí nílẹ̀ wa ni wọ́n pè é, tí wọ́n ní láìpẹ́ jọjọ kínní náà ó dáa. Àmàdẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ò fọkàn purọ́ lọ́rọ̀ náà jẹ́. Ó nígbà tóun rá látakò òun gbá ń kúùkù, òótọ́ nìyẹn. Àmọ́ ńgbà tó sọ pé òun já alé èékánná pàtì, irọ́ nìyẹn, nítorí Adẹ́tẹ̀ kì í lé èékánná. Ìjọba Tinubu láwọn yóò ṣàtúnṣe sétò ìwòsàn, ìyẹn dáa gan-an ni. Ṣùgbọ́n ńgbà tíjọba yìí lòun yóò dá àwọn dókítà tó ti lọ sílùú òyìnbó tí wọ́n ń ṣiṣẹ́ lòun padà wá sílé láìpẹ́ rárá. Níbi tí ṣòro wà nìyẹn, níbi tọ́rọ̀ náà sì ti dìrọ́ nìyẹn. Ọ̀nà wo níjọba Nàìjíríà fẹ́ fi dáwọn dókítà tí wọ́n ti wà nílùú òyìnbó yìí, tí wọ́n ń gbádùn ayé wọn, tí wọ́n ń gbádùn iṣẹ́ wọn padà wá sílé? Ìjọba tún ń lérí pòun ò lè jẹ́ káwọn tí wọ́n bá fẹ́ jápa lẹ́yìn tí wọ́n ti kàwé di dókítà jápa mọ́. Àwọn lè mú nǹkan le fún wọn kí wọ́n tó forúkọ wọn sílẹ̀ gẹ́gẹ́ bí dókítà. Bó bá jẹ́ ohun tí ìjọba gbójúlé nìyẹn, àwọn ọ̀rọ̀ báyìí ò ní mẹ́tò náà dáa, kò sì lè jẹ́ kó kẹsẹ̀ járí. Bá a bá fẹ́ sọ lóòótọ́, ó yẹ kẹ́rù bàjọba Nàìjíríà. Ọ̀pọ̀ ọsibítù wa ni ò dáa mọ́, ó ti di ilé ikú, nítorí púpọ̀ nú àwọn ọsibítù yìí àwọn dókítà tí ò mọṣẹ́ gan pọ̀ jà wọ́n tí wọ́n mọṣẹ́ lọ. Bọ́rọ̀ ìwòsàn ò bá sì ti yé dókítà, àfàìmọ̀ káláàárẹ̀ tó lọ sọ́sibítù má fi kú ṣèfàjẹ́. Rádaràda ló kù tọ́pọ̀ àwọn dókítà ń ṣe. Àwọn tó sì mọṣẹ́ abẹ lámọ̀dújú ò pọ̀ mọ́, ká má ti sàwọn tí wọ́n nímọ̀ ìjìnlẹ̀ nípa àrùn lóríṣiríṣi. Gbogbo wọn ti gbàlú òyìnbó lọ. Eléyìí sì yẹ kó kó payà sọ́kàn àwọn ìjọba tó bá forúkọ rere tàbí tó fẹ́ràn àwọn èèyàn rẹ̀. Bá a ti ń wí yìí, 12,000 12,198 àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n jọmọ Nàìjíríà ni wọ́n ń ṣiṣẹ́ ní United Kingdom nìkan. Èyí ò mọ àwọn tí wọ́n wà ní Saudi, àwọn tí wọ́n wà l'Amẹ́ríkà àtàwọn tí wọ́n wà káàkiri. Ohun tí ó sì jẹ́ ká láwọn dókítà gidi ńlẹ̀ wa mọ́ nìyẹn, nítorí àwọn èèyàn tí wọ́n ń ṣe dókítà ńlẹ̀ àjòjì yìí, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn lékè ńkà, bẹ́ẹ̀ nìmọ̀ tí wọ́n ń wá kúmọ̀ níbi tí wọ́n wà ti tayọ ohun tí wọ́n mọ̀ kí wọ́n tó kúrò nílé. Tó bá sì jẹ́ táwọn nọ́ọ̀sì ni, 13,000 àwọn nọ́ọ̀sì tí wọ́n jọmọ Nàìjíríà ni wọ́n wà ní United Kingdom nìkan. Èyí ò máwọn míì tí wọ́n wà lórílẹ̀-èdè àgbáyé káàkiri. Nígbà tẹnikẹ́ni bá ń wá nọ́ọ̀sì tó yanrantí, Olúwe ò rìn jìnnà, nítorí ọ̀pọ̀ àwọn nọ́ọ̀sì gidi yìí wọ́n ti lọ. Àwọn nọ́ọ̀sì tó lè pera àwọn nọ́ọ̀sì ò tó kinní kan mọ́. Ohun tó ń bàjọba lẹ́rù jù ni pé ìwọ̀nba àwọn nọ́ọ̀sì tó kù àti dókítà, gbogbo wọn náà ló ń wọ́nà àti sá lọ. Wọ́n fẹ́ jápa. Ohun tíjọba Tinubu ṣe bẹ̀rẹ̀ ètò rèé, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lérí páwọn máa mọ báwọn ti máa kó gbogbo àwọn dókítà tó jápa yìí padà sí Nàìjíríà kíákíá. Àlá lásán nìyẹn o, ọ̀nà tí ó sì le gidi gan-an ni. Dókítà tó ti tọ́lù òyìnbó wòwò ló ń bọ̀ wá ṣiṣẹ́ níbi tí kò ti sílé ìwòsàn tó dáa, níbi tó gìrì ilé ìwòsàn ti ń ṣí, níbi tí ò ti síná nílé ìwòsàn, tí jẹnẹrétọ̀ wọn ò tún dáa, níbi tí tọ́ílẹ̀tì ti ń jó ṣùrùṣùrù, níbi tí ò sí laboratory tó ṣe é wò, níbi tí ò sóògùn òyìnbó tí wọ́n lè fi kojú àrùn pàjáwìrì, níbi tó ohun gbogbo ti dorí kodò pátá, tówó oṣù tí wọ́n sì ń san fáwọn dókítà tó wà nílé òsì tó kinní kan. Bí dókítà ìlú òyìnbó bá fẹ́ padà wá sílé, ṣé kò ní jẹun ni? Abẹ́ni tó ti ń gbowó tó lé ní mílíọ̀nù kan níbi tó wà tẹ́lẹ̀, tẹ́ ẹ wá ń fọgọ́rùn-ún ẹgbẹ̀rún pé kó wálé. Ta ni ó dá yín lóhùn lórí ìyẹn? Abẹ́ni tó ti ń ṣiṣẹ́ lọ́sibítù tó rù ti máa ń dàbí ọ̀sán, tí irin iṣẹ́ gbogbo lọ lóríṣiríṣi. Ṣé yẹn ló ń bọ̀ wá ṣiṣẹ́ níbi tí ò ti síná tí ò sómi, táwọn aláìsàn ó sì máa kú lójú ẹ̀ tí ò ní lè gbà wọ́n? Bẹ́ẹ̀ dókítà ni, ó sì mọ ohun tó yẹ kóun ṣe tí sọ̀n fi lè sàn. Irin iṣẹ́ ni ò sí. Nǹkan burúkú gan-an ni. Ohun tó fi máa ń dùnyàn náà ni pé ìjọba yìí ó ṣe bí ẹni páwọn ò mọ̀. Àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ ó sì máa fòyìnbó ẹ̀tàn. Wọ́n á ní Nàìjíríà dájà àwọn ìlú míì lọ. Àmọ́ bára àwọn náà ò bá yá, wọn ò jẹ́ dúró ńlé, wọ́n ń lọ sílùú òyìnbó nìyẹn. Púpọ̀ wọn sì làwọn dókítà tó ń tọ́jú wọn ò sí ní Nàìjíríà, ìlú òyìnbó ni wọ́n ń gbé. Bí Tinubu wá fẹ́ káwọn dókítà tó wà nílùú òyìnbó máa padà wá sílé, àwọn ohun tí yóò ṣe nìyẹn. Kò sẹ́ni tí ilé ò wù, nítorí àjò ò dàbí ilé láéláé. Àmọ́lé téèyàn bá fẹ́ máa gbé tí ò sí sinmi, béèyàn bá gbé là tí ó là,
ṣebí yóò sì máa gbé làlà. Kò sóhun méjì tá a ṣe ń ṣiṣẹ́ ju ká lè jẹ́ èèyàn, ká tọ́jú ọmọ tọ́jú ìyàwó, ká sì wúlò fáwùjọ ẹni. Ìjọba ó kọ́ síbítù gidi, wọn ó kórin iṣẹ́ dáadáa síbẹ̀, wọn ó ṣètò náà ìjọba tí kì í kú, wọn ó kó oògùn sí tòsí, wọn ó sì ṣètò ìdẹ̀ra fáwọn dókítà gbogbo. Báwọn dókítà tí wọ́n wà nílé bá ti ń ráwọn àǹfààní báyìí jẹ, tí wọ́n sì ń rohun tó ń lọ, fúnra àwọn tó wà nílùú òyìnbó ni ó máa sáré bọ̀ nílé nígbà tí wọ́n bá gbọ́ pabambarì tíjọba ń ṣe. Àmọ́ bá a bá ti yọwọ́ yẹn kúrò, tó jásẹ̀ àtẹ̀tàn ló ń ti ẹnu ìjọba jáde, ohun tí wọn ò ní ṣe lógún ọdún kí wọ́n láwọn ó ṣe lọ́la. Jápa ò lè dínkù o, kàkà bẹ́ẹ̀ yóò túbọ̀ máa pọ̀ sí ni. Kí Tinubu àtàwọn èèyàn ṣe nọ́mà, ìgbà yẹn làwọn dókítà ìlú òyìnbó tó lè padà wálé o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.